pẹ̀lú báwọn èèyàn bó ṣe máa ń sọ gbajúgbajà olórin ẹ̀mí ni ajínrere Tope Alabi bó ṣe máa ń sọ lẹ́nu wípé màmá náà ó máa ń jìnnà sí ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí tí kì í sì ṣàánú ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí bíi tàwọn tó kù. Tope Alabi máa ti padà tú àṣírí, ó ti jẹ́ kó di mímọ̀ o wípé ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ó ti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ìrírí ló sọ òun di ẹni tó sá sẹ́yìn tí kò jẹ́ kí òun lè ṣàánú kóun lè ran àwọn èèyàn lọ́wọ́ mọ̀ nítorí pé wọ́n ti fàyè òun. Kódà ó ní nígbà tí òun ṣe orin náà díẹ̀ ló kù kórin náà padà dìbì mọ́ òun lọ́wọ́, díẹ̀ ló sì kù kí wọ́n padà fi ayé òun, èyí tí ó kù díẹ̀ tó ní kó tiẹ̀ rán òun lọ sí ọ̀run àrèmábọ̀. Bí wọ́n bá ń sọ ọ̀kan pàtàkì lára àwọn olórin ẹ̀mí tó yí ìgbà ń yẹ tó sì jẹ́ pé láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn inú òkìkí wọn ti ń tàn tí ò wálẹ̀ lọ́jọ́ kan, òkè téńté màlúkọ Tope Alabi tí gbogbo ayé mọ̀ tó símọ̀ sí agbo Jésù tàbí orin tí ò kọ́ mọ̀ ìní orúkọ ẹ̀ yóò máa wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orin mánigbàgbé tó jẹ́ pé béèyàn tuntun gbọ́ láàrin 100 ọdún ìní Tope Alabi kọ tó jẹ́ pé béèyàn bá tún orin náà gbọ́ láàrin 100 ọdún orin náà yóò sì máa bá ìgbà mu létí ẹni. Eléyìí ló jẹ́ kí Tope Alabi kó di ààyò fún ọ̀pọ̀ àwọn kìrìsìtẹ́nì àti àwọn míì tí ò ṣe kìrìsìtẹ́nì gan tí wọ́n gbádùn orin ẹ̀ nítorí pé wọ́n láwọn máa ń rí ọgbọ́n àti ẹ̀kọ́ kọ́ nínú àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó máa ń kọ sínú àwọn orin. Ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan ló wá bẹ̀yìn àjàwó jẹ́ o, òun náà ni bí wọ́n ṣe ní Tope Alabi ó máa ń jìnnà sí àwọn òṣèré tí àwọn kan sì kà sí ìwà ìgbéraga, wọn ló burú kì í sì ran àwọn èèyàn lọ́wọ́. Ara ẹ̀sùn tó fi ń kan Tope Alabi rèé, ṣùgbọ́n níṣe ni Tope Alabi ló máa ti padà tú àṣírí. Ó ti ṣàlàyé ìdí tọ́rọ̀ fún bíbà ẹ̀ tó fi ń jìnnà sí àwọn olórin ẹ̀mí, pàápàá àwọn tí òkìkí wọn bá ń ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀. Nínú fọ́nrán fídíò kan tó wà lórí ẹ̀rọ ayélujára, ibẹ̀ ni Tope Alabi jẹ́ kó di mọ̀ pé òun gba olórin ẹ̀mí kan tí òun àti ọkọ ẹ̀ òun gbà wọ́n sábẹ́ òrùlé òun sì ń ràn wọ́n lọ́wọ́. Onígbà tó kìkì ọmọbìnrin náà tó ti bẹ̀rẹ̀ sí ní máa ga, tó ti ṣe rẹ́kọ̀dù 2 táyé tì mọ́, lọ́kọ ẹ̀ bá bẹ̀rẹ̀ wàhálà. Ó lóun ò lè ràn án lọ́wọ́ nítorí pé báwo lọkùnrin yóò ṣe máa tẹ jìtá tàbí ran ìyàwó ẹ̀ tó jó lórin lọ́wọ́. Oníbẹ̀ẹ̀ sì rèé, ọkùnrin náà ó fẹ́ máa ṣe bí ọba, ó fẹ́ máa nánà àpà. Onígbà tóun rí eléyìí lòun lé wọn kúrò, ṣùgbọ́n àwọn ẹbí yìí wọ́n fojú òun hàn ìmọ̀, wọ́n fojú òun rí ìmàbo, wọ́n sì lépa òun. Kódà olóhùn tẹ gba ìkànsílẹ̀ náà tó jẹ́ obìnrin olórin ẹ̀mí tóun náà lọ́wọ́. Onígbà tí àwọn náà tó gbé ìṣe wọn dé tán kúrò ní òun, níṣe làwọn ilé máa lọ ro ẹjọ́ òun fáwọn ọ̀tá òun tó sì ní wọ́n tó bẹ̀rẹ̀ sí ní máa ta ọfà òkùnkùn sí òun láti gba ẹ̀mí òun. Tope Alabi ní tí ìbá ṣe ọpẹ́lọpẹ́ àdúrà